Ogbon ọdún lé méjì tí Kabiessi ọba Akini Mulero onísàlẹ̀ ti ilẹ̀ Isale lápapọ̀ ti jẹ́ iléeṣẹ́ Osolo TV kalẹ̀ sí ààfin Kabiessi ọba Akini Mulero onísàlẹ̀ ti ilẹ̀ Isale láti ṣe àgbòláàfin fún ọba níbi ayẹyẹ ọdún ọ̀hún tó ti gbéra sọ. Ọba ìlú Isale lápapọ̀ níbi tí Kabiessi ti ṣe àlàyé lójúbúrò gbogbo àwọn ènìyàn bí ọdún ọ̀hún ṣe pé ọgbọ̀n àti méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti dé adé wọn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó mú jagunmólú ti ìlú Isale ló fa ìdákẹ́rẹ́rẹ́ ọdún ọ̀hún, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ètùtù wáyé o. Ìlú àgẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà ni ó ṣẹlẹ̀ láàfin ọba Kabiessi ọba Akini Mulero níbi tí àwọn olórí ọba tí wọ́n ti kí Kabiessi ní tẹ̀rítẹ̀yẹ̀. Ọba Akini Mulero lásìkò tí ayẹyẹ ọdún náà tí ó wáyé ló ti wúre fún gbogbo ìlú pẹ̀lú àwọn aláṣẹ ìjọba tó wà ní orílẹ̀-èdè wa Benin. Àwọn olóyè tí arígbá sọ̀rọ̀, olóyè Mayegun ti ilẹ̀ Isale lápapọ̀ tó tún jẹ́ igbákẹta alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́, olóyè Àsọgbà Benadin ló bá iléeṣẹ́ wa sọ̀rọ̀. Lóòótọ́ ibi ònìyàn bá pọ̀ èdè àìyedè kò lè ṣe kó má wáyé náà lè mọ̀ tó ń gba bí ká fún tọ́ lọ́dọ̀ gbogbo olóyè Isale wọn lápapọ̀ fún ìṣọ̀kan ẹnu kókò ká ṣe iná mímọ́ síra wa gẹ́gẹ́ bí ọba náà yà ń sìn, ọba náà sì pẹ́ fún wa, wọ́n á pẹ́ fún wa gẹ́gẹ́ bí wọn náà ṣe ń ṣòótọ́ wọn ṣe mímọ́ ká fa ọmọ ike àti àgbà mọ́ra, àwa lóye náà bẹ́ẹ̀ ká fa mọ́ra ká ṣe mímọ́ ká ṣòótọ́ pẹ̀lú ra wa. Wọ́n yé máa sọ fún gbogbo ọmọ ìlú Isale lọ́kùnrin lóbìnrin lílé lóko lájò ní ìkàlẹ̀ ọgbọ̀n ọdún ó lé méjì kò kéré lọ́jọ́ orí. Ọmọdé yé ó wáyé líjọ́ náà ìjọ yé wọ́n fi Kabiessi wá joyè yé ìlú ń dáde fún wọn. Àwọn náà ti tọ́ lọ́mọ lónìí gbọ́dọ̀ máa dúpẹ́ ni náà ni mò ń tọ́ lọ́dọ̀ wọn níbikíbi yẹn báwa ká ń gbọ́ wọn kó má gbàgbé ààfin náà, wọn kó má gbàgbé ọba náà, wọn kó máa rántí ilé, wọn kó máa padà wá ti Kabiessi náà. Àwọn olóyè tó wà láàfin ọba Kabiessi ọba Akini Mulero kò ṣàìṣègbè ohun àlàyé tiwọn náà sétí gbọ́ wá. Pé ìlú Isale gbogbo ìgbà yóò ní kàbá tẹ́lẹ̀ kó dá fún Isale a máa dá fọlọ́run náà. Gbogbo ibi yé kálukú wọ̀ ọmọ Isale yóò wọ̀ lé òkèèrè àti yóò wọ̀ ní ire ni wọn kò délé torí èrè là ń jẹ lábọ̀ ọjà. Ọ̀tún ìyálòde onísàlẹ̀ à ń ṣe ọdún ìbò adé lónìí, à ń ṣe ọgbọ̀n ọdún ó lé méjì Kabiessi ọba onísàlẹ̀ là ń ṣe lónìí. Wọ́n sì dúpẹ́ pé ọdún náà dé bá wa láyọ̀ àti àlàáfíà àti Kabiessi wa ìgbà ọdún kan lájẹ fún wọn. Mò ń bẹ Ọlọ́run kí Ọlọ́run lè rántí ìlú Isale yìí kó ṣe lóore pàtàkì torí orúkọ wa orúkọ ńlá ni. Mo sì ń bẹ gbogbo àwọn ìjọba méjì tá ní Benin àti Nàìjíríà torí bọ́dà ni wá kán lè rántí wa sí rere torí a ti wà tipẹ́. Lákòótán Kabiessi ọba Akini Mulero gba ọ̀rọ̀ sọ láti sọ díẹ̀ nípa bí àyọ̀dún ọ̀hún bó ti wà. Ọjọ́ ìní ni wọ́n gbá délé mi lórí, ìrántí ẹ̀ n ò lè ṣe kí n má ṣe lọ́dún kan bí ò sí kan tí ó ṣẹlẹ̀ sí olóyè mi nù ẹ bá wa nújó ẹ bá wa núlù láti alẹ́ àná làbá ti máa jó gẹ̀lẹ̀dẹ̀ títí ilẹ̀ ìbá fi mọ́ lónìí, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yẹn mo fún un lọ́wọ́ ẹ̀ torí kò sẹ́ni tí ó wáyé tí kò ní kú. Ọjọ́ àkàntẹ̀ jìbára wọn ni lágbára Ọlọ́run, ọjọ́ àjìbára wọn. Ìdí nìyẹn mo ń ṣe ayẹyẹ ọjọ́ bíi ìgbádé mi òun ni. Ká súnmọ́ ìṣòlá tí ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tá a wà nínú ẹ̀ yìí. Osolo TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.